Dọ́lápọ̀ sà. Dọ́lápọ̀ kìíní. Òní. Aka. Dolly Pizzo. Ìbọn mélòó wà lọ́wọ́ ẹ̀? Méjì. Tálí kejì wà lọ́wọ́ ẹ̀? Butcher mi. Ìbọn kí lórúkọ butcher ẹ̀? Jídé. Jídé alias. Jídé Viper. Jídé Viper. Òun ló gbé sá lọ. Irú ìbọn wo ni? Pistol. Round mélòó? 8 rounds. English pistol àbí? Bẹ́ẹ̀. That is Beretta. Bẹ́ẹ̀. Ètò wà lọ́wọ́ náà kọ́. Same thing. English náà ni 9mm ló ń lò. Níbo ni ẹ wà? Ní wà lọ́wọ́ mi scheme 1. Ẹ́? Ní scheme 1. Ló wà. Nílé mi scheme 1. Níbo ló kíìpù ẹ̀ sí? Ó wà nílé mi scheme 1. Side wo ń bẹ̀? Òkè mo tọ́jú ẹ̀ sí, wọ́n tọ́jú ẹ̀ sí lókè. Ta ló mọ̀ kó o tọ́jú ẹ̀ síbẹ̀? Kò sí. Kò sí Kò ẹ̀kọ́ tó mọ̀ kó o tọ́jú ẹ̀ síbẹ̀. Kò sí ẹ̀kọ́ tó mọ̀ kó o tọ́jú ẹ̀ síbẹ̀. Tá bá dé bẹ́ẹ̀ ń sàn máa rí. O dẹ̀ sure pé tá bá dé bẹ́ẹ̀ ń sàn máa rí. But ìkọ́ tá a gbọ́n pé ìbọn márùn-ún ló wà lọ́wọ́ ẹ̀. No, ẹ̀gbọ́n rumor ni most. Mo lè parọ́ fún yín. Ìjà olè níjà lọ́wọ́. Mo ò involve nínú ìjà kankan. Ó ń jà lọ́wọ́ lájà. So torí àwọn ẹ̀kọ́ tí mo ti involve tẹ́lẹ̀ ní school kan tó lé mi Ìbàdàn poli. So ìtorí ẹ̀ ń tó gbé mo popular, àwọn èèyàn dẹ̀ mọ̀ pé mo ṣe àyè. Court group wo lo. Àyè. So. Okay, now báwo ló ṣe get ìbọn rẹ̀? Mo rà ni. Lọ́wọ́. Mo rà ni oníbàdí mi kan tó jẹ́ militant. Níbo? Ọmọ Niger Delta ni, so ìgbà tó wá sí Èkó ni mo rà lọ́wọ́ ẹ̀. Mélòó ló wà lọ́wọ́ ẹ̀? Méjì náà ni. Beretta méjì. Bẹ́ẹ̀ni.